Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. Sí Olúwa, ẹ̀yin ilẹ̀ gbogbo, ẹ fi ayọ̀ sí Olúwa, ẹ wá ti ẹ̀yin ti orin sí iwájú rẹ̀. Ẹ káàbọ̀ sí orí ètò wákàtí ìyanu. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó dá wa sí láti ọ̀sẹ̀ tí ó kọjá, tó tún fún wa ní àǹfààní mìíràn tí a wà láyé tí a wà láàyè láti tún wà lábẹ́ ètò wákàtí ìyanu lónìí. Ọlọ́run ìyanu yóò yà wá lẹ́nu ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún wa, ètò wákàtí ìyanu jẹ́ ètò tí Ọlọ́run ti gbé kalẹ̀ pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Ó sì ń wáyé láti ilé-iṣẹ́ rédíò Distinct Radio. A kí yín káàbọ̀. Síwájú ohunkóhun, ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, bàbá gbé yín dá yín lógo, torí pé ẹ jẹ́ bàbá fún wa, torí pé ẹ jẹ́ Ọlọ́run fún wa. Àyìn lógo pé ó wù yín nínú àánú yín láti tún dáàbò bò wá, láti pa wá mọ́ láti ọ̀sẹ̀ tí ó kọjá títí di ọjọ́ tòní. Bàbá ẹ gbọ́ ọpẹ́ o, Jésù ẹ gbà yín o, alágbára ẹ gbọ́ ọpẹ́, àti ètò wákàtí ìyanu fi ọjọ́ tòní lé yín lọ́wọ́. Bàbá ẹ gbà kóso, afẹ́kí ẹ sọ̀kalẹ̀ agbára mímọ́ yín sáàárín wa ní òwúrọ̀ yìí. Bàbá ẹ ṣe bẹ́ẹ̀, alágbára ẹ ṣe bẹ́ẹ̀, mẹ́ta lọ́kan ẹ ṣe bẹ́ẹ̀, afẹ́kẹ́ ẹ dábìrà láàárín ètò yìí. Bàbá ẹ ṣe bẹ́ẹ̀, gbogbo ọkàn kọ̀ọ̀kan tó ń gbọ́ wa níbikíbi tí wọ́n wà lórílẹ̀ ayé, ní orúkọ Jésù, abẹ́kẹ́ ẹ fi ọwọ́ tọ́ ọkàn wọn, abẹ́kẹ́ ẹ gbọ́ àdúrà wọn bí wọ́n ṣe gbọ́kànlé yín, tí wọ́n ṣí sí ètò yìí láti máa gbọ́. Torí náà ni abẹ́kẹ́ ẹ dáhùn sí ìbéèrè ayé wọn. Bàbá ẹ ṣe bẹ́ẹ̀, alágbára ẹ ṣe bẹ́ẹ̀, ẹ bá wa bẹ̀rẹ̀, ẹ wà pẹ̀lú wa. Adúpẹ́pẹ́ ẹ ti ṣe, adúpẹ́pẹ́ ẹ ti gbọ́, adúpẹ́pẹ́ ẹ gbà àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Distinct Radio ni ẹ ti ń gbọ́ wa. Ètò wákàtí ìyanu òun ni ó ń wáyé. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ó dá wa títí di àkókò yìí. Ètò wákàtí ìyanu ń wáyé ní gbogbo ọjọ́ Sátidé ní aago 10 ìyẹn Central Time, ní aago 11 Eastern Time. Àwọn ọ̀nà tí ẹ fi lè gbọ́ ètò wákàtí ìyanu: ọ̀nà kínní òun ni lílo tẹlifóònù wa, dá tẹlifóònù tí à ń gbé kiri àbí tẹlifóònù nínú ilé wa. Nọ́mbà tí a ó tẹ̀ òun 857-232-0137. lẹ́ẹ̀kan sí 857-232-0137. ọ̀nà mìíràn tí a tún fi lè gbọ́ wa lórí Distinct Radio òun ni láti máa lo device wa, bóyá iPad wa ni o, tablet ni o, smartphone ni o, èyí tó ń kó jẹ́. Tí a bá fẹ́ gbọ́ wa, a fi application tí a mọ̀ sí TuneIn application. Láti orí TuneIn application yìí, a wá DNT Radio. Tó bá ti jẹ́ ọjọ́ Sátidé láago 10 Central Time, aago 11 Eastern Time, a ó máa gbọ́ wa kétékété. Ọ̀nà mìíràn tí a tún fi lè gbádùn ètò wákàtí ìyanu òun ni kí a lo íńtánẹ́ẹ̀tì wa, ìyẹn ẹ̀rọ ayárabíàṣá. Tí a bá fẹ́ lo ẹ̀rọ ayárabíàṣá, a ó tẹ www.distinctradio.com www.distinctradio.com. A máa gbọ́ wa kétékété. Torí náà, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fún wa ní àǹfààní mìíràn. Gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀, Ọlọ́run fẹ́ kí a súnmọ́ òun. Ó ti pèsè àwọn ìbùkún sílẹ̀ fún wa, èyí tí ó fẹ́ kí a máa jẹ àǹfààní rẹ̀. Ọlọ́run fẹ́ kí a bá òun rìn ní gbogbo ọ̀nà rẹ̀. Ìwé orin Dáfídì ó ní ẹ fi ọpẹ́ fún Ọlọ́run nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé.
àánú ọlọ́run ó dúró láéláé. Ọlọ́run ó fẹ́ bá wa rìn, ó sì fẹ́ wà pẹ̀lú wa nígbà gbogbo. Ìlérí ọlọ́run sí wa àti ìfẹ́ rẹ̀ sí wa ó ṣe pàtàkì. Ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 11, Jeremáyà 29 ẹsẹ̀ 11. Ó ní nítorí èmi mọ èrò tí mo ní sí yín ní Olúwa wí, àní èrò àlàáfíà, kì í ṣe fún ibi, láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Èrò Ọlọ́run sí wa ni, èrò Ọlọ́run sí wa ìfẹ́ ni. Ó fẹ́ kí a súnmọ́ òun torí pé ó ní ìgbà ìkẹyìn fún wa, ó sì ní ìrètí fún wa. Kò sí ohun kan tí a lè ṣe nírú àkókò báyìí ju kí a súnmọ́ Ọlọ́run. Torí náà gbogbo àwa tí à ń gbọ́ ètò wákàtí ìyanu ní wákàtí yìí, mi ò fẹ́ kí a jẹ́ anìkànjọpọ́n. Mo fẹ́ kí a máa kéde ètò wákàtí ìyanu yìí fún gbogbo àwọn ènìyàn ní gbogbo ọjọ́ Sátidé láti máa darapọ̀ pẹ̀lú wa. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ọlá àti ògo jẹ́ tirẹ̀, yóò sì máa gbàdúrà wa ní orúkọ Jésù. Ọlọ́run fẹ́ kí a máa ké pe òun. Ìdí nìyí tí a fi gbé ètò yìí kalẹ̀, láti máa ké pe Ọlọ́run, láti máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, láti máa gbàdúrà sí, láti máa béèrè àwọn ohun tó ń dùn wá lọ́kàn, kí Ọlọ́run kí ó sì máa ṣe ìyanu. Ọlọ́run ní nínú ìwé Jeremáyà kan náà tí a kà lẹ́ẹ̀kan orí 29 ẹsẹ̀ 12. Ó ní ẹ̀yin yóò sì ké pè mí, ẹ ó sì lọ, ẹ ó sì gbàdúrà sí mi, èmi ó sì tẹ́tí sí yín. Ìlérí Ọlọ́run ni. Ó ní a ó gbàdúrà sí òun, òun yóò sì tẹ́tí sí wa. Àdúrà mi ni pé nínú ètò wa lónìí, Ọlọ́run yóò tẹ́tí sí wa, yóò gbọ́ àdúrà wa. Ọlọ́run yóò fi agbára rẹ̀ hàn. Ọlọ́run yóò gba gbogbo ògo. Torí náà jẹ́ kí a máa kéde wákàtí ìyanu fún gbogbo ènìyàn. Wákàtí kan péré ni tí a fi ń láti bá Ọlọ́run lò pọ̀. Gbogbo nǹkan tó ń lọ nílé ayé yìí, a nílò láti súnmọ́ Ọlọ́run. Wákàtí kan kò tíì ju ohun tí a lè fi fún Ọlọ́run lọ. Nínú ìwé Òwe orí 3 ẹsẹ̀ 5, ó ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Ọlọ́run fẹ́ kí a tẹ̀lé ìmọ̀ tòun. Nípa sísúnmọ́ Ọlọ́run, a ò ní tẹ̀lé ìmọ̀ ti ara wa. Ẹsẹ̀ 6 ìwé tí a kà fún wa, ó ní mọ̀ ọ́n ní gbogbo ọ̀nà rẹ, òun ó sì tọ ipa ọ̀nà rẹ. Tí a bá ti mọ̀ Ọlọ́run ní gbogbo ọ̀nà wa, ó ṣetán láti tọ ipa ọ̀nà wa. Torí náà ẹ jẹ́ kí a gbìyànjú láti fi ètò yìí sọ́kàn wípé ọ̀nà tí a lè bá Ọlọ́run rìn ní, Ọlọ́run yóò wà pẹ̀lú wa, yóò sì gbọ́ àdúrà wa. Ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ àwọn tí ó bá Ọlọ́run rìn nínú Bíbélì tí wọ́n sì jèrè rẹ̀. Arákùnrin kan nínú ìwé Genesis orí 5 láti bí ẹsẹ̀ 20 lọ, Enoch ni orúkọ rẹ̀. A gbọ́ pé ó bá Ọlọ́run rìn. Bí tó bá Ọlọ́run rìn dé, ó bá Ọlọ́run rìn fún 300 years. A sì rí pé níparí Ọlọ́run ṣe ìyanu nínú rẹ̀. Torí pé ìwé mímọ́ sọ fún wa pé kò kú, ṣùgbọ́n dípò kó kú, ìṣe ló parẹ́. Ó parẹ́. A ò tí ì dúró àpẹẹrẹ bẹ́ẹ̀ rí ní ìbẹ̀rẹ̀ ìwé mímọ́, ó parẹ́ ni. Ẹlòmíràn tí a tún mọ̀ tí ó bá Ọlọ́run rìn tí ó sì jèrè rẹ̀, òun ni Nóà. Nígbà tí Ọlọ́run ṣetán láti pa ayé rẹ̀, kò rí ẹnikẹ́ni tí ó fi ọkàn tán àbí tí ó rìn pẹ̀lú rẹ̀ yàtọ̀ sí Nóà nìkan àti ìdílé rẹ̀. Ọlọ́run dá Nóà sí pẹ̀lú ọkọ̀ tí Ọlọ́run ní kó ṣe. Nígbà tí a bá Ọlọ́run rìn, Ọlọ́run ṣetán láti dá wa sí, ó ṣetán láti bùkún wa. Abraham bá Ọlọ́run rìn. Nípa bíbá Ọlọ́run rìn, Ọlọ́run ṣe ìpinnu pẹ̀lú rẹ̀ pé yóò jẹ bàbá orílẹ̀-èdè. Ìlérí ó sì ṣẹ nínú ayé Abraham. Ìran Abraham ni àwa náà lóde òní. Torí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ohunkóhun tí a bá ń ṣe nínú àkókò báyìí, ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan, ká múra láti gbádùn ètò wákàtí ìyanu. Orúkọ mi ni Gideon Òjó. Ẹ jẹ́ kí a lọ sódì kejì náà, ká lọ gbọ́ orin Rẹ̀mí. Nígbà tí a bá padà dé, a máa tẹ̀síwájú nínú ètò wákàtí ìyanu. Má ṣàìgbọràn sọmọ rẹ lẹ́nu ọjọ́ tó tójú mi gòkè ló tún fẹ́ lọ́wọ́ yìí o. Ọjọ́ tó tójú mi yọ, ọjọ́ tó tójú mi gòkè ló tún fẹ́ lọ́wọ́ yìí o. Èmàrà èso ní ṣe mọ́ ni ìlérí rẹ̀ tí mo mọ̀.
olùfẹ́ ọjọ́. Ìwọ ló lè sọ ibi dire. Ìwọ ló lè sọ ibi dire. Ọba tó sọ mara dolómi dídùn. Ìwọ ló lè sọ ibi dire. Ọba mímọ́, ìwọ ló lè sọ ibi dire. Ọba tó sọ mara dolómi dídùn. Torí pé ìtẹ̀dó ayé mi dára. Èṣù ló fẹ́ kí ilẹ̀ ṣàkó mi rẹ̀ sí i. Ọlọ́run ló lè ṣe àtúnṣe. Bàbá, wọ́n yọ mí lẹ́nu púpọ̀, wọ́n kúrò láyé mi sẹ́. Wọ́n yọ mí lẹ́nu púpọ̀, wọ́n kúrò láyé mi o. Bàbá o, màá nígbà mìíràn àìlówó lọ́wọ́. Màá nígbà mìíràn àìlàáfíà. Màá nígbà mìíràn àìrọ́mọ́ gbẹ́jọ́. Mo bá ọ sọ. Màá nígbà mìíràn àìlóhùn tó wù ní. Ìwọ̀n yìí gbogbo lọ̀tá ń fẹ́. Láti pè mí ní Magori mèsè bíbù tí ń ṣe ibi yìí mi ká. Èmi kò fẹ́ wọn mú wọn kúrò fún mi. Ọlọ́run mi, ìwọ ló lè sọ ibi dire. Ìwọ ló lè sọ ibi dire. Ọba tó sọ mara dolómi dídùn. Bí wọ́n Jésù ti ń lọ táṣọ ẹ̀ ń fẹ́ lẹ́lẹ́. Mo sá tẹ̀lé ọmọ fi gbàgbọ́ la ọ̀nà tó níjà. Ọwọ́ mi kàn án láṣọ kẹdùn bí ṣádáyọ̀. Àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. A tún kí yín káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu tí ń wáyé láti iléeṣẹ́ Distinct Radio. A gbé orúkọ Ọlọ́run ga fún àǹfààní tí ó fún wa lọ́jọ́ tòní. A yìn Olúwa lógo, a gbé e ga fún ọwọ́ agbára rẹ̀ tó fi dì wá mú. Pàápàá jùlọ tí ó jẹ́ kí a wà lábẹ́ ètò yìí, a jẹ́ aládàápín nínú àdúrà àtọjọ́ tòní. Orí wa kò ní kọ àdúrà ní orúkọ Jésù. Ìpele tí a wà báyìí ni ìpele àdúrà. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, mo fẹ́ fi tó wa létí
ohun tí a ó máa tí kókó ọ̀rọ̀ wa yóò máa dálé lónìí òun ni láti inú ìkorò sínú adùn, láti inú ìkorò sínú adùn, from bitter to sweet, láti inú ìkorò sínú adùn. Ọlọ́run kò ní jẹ́ kí a rí ìkorò. Tí ìkorò bá wà nínú ayé wa, Ọlọ́run yóò sọ ọ́ di adùn ní orúkọ Jésù. Kí a tó lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, àdúrà ọpẹ́ òun ni a ó máa ṣe báyìí. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fọpẹ́ fún, ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run torí pé ọba tó ṣeun ni. A ò ní ọba mìíràn, ọba tó ju àwọn ọba ní lọ ni. Òun ló dá wa, òun ló dá ayé, òun ló dá ọ̀run. Torí náà kí a tó dáwọ́ lé ohunkóhun, ọpẹ́ wa ó ṣe pàtàkì níwájú Ọlọ́run. Nípa dídúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló máa jẹ́ kí Ọlọ́run kí ó ṣe mìíràn fún wa. Torí náà ní àṣálẹ̀ a máa gba àdúrà, a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣeun nínú gbogbo tó tilẹ̀ dá wa títí di àkókò yìí. Torí náà yẹ kí a gbìyànjú láti gba àdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá gbé yín ga fún ọwọ́ agbára yín nínú ayé wa. A dúpẹ́ fún àkókò yìí. Bàbá ẹ gbọ́ pẹ́ wa, a dúpẹ́ pé ẹ dá wa sí. Bàbá ẹ gba ìyìn wa. Ẹ jẹ́ ká máa dúpẹ́, ẹ jẹ́ ká máa yìn lógo torí pé ọba àwọn ọba ni, ọ̀gá ògo ni, Jehovah Jire ni, Jehovah Nizi ni, Jehovah Rafa ni. Ẹ jẹ́ ká máa yìn lógo, ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Òun ló dá wa sí, àtaya, àtọmọ, àtẹbí, àtọ̀hún gbogbo tá a jẹ́. Ìrìn àjò wa nínú ayé òun ló ń ṣíwájú wa torí pé ọ̀gá ogun ni, òun ló ń ṣíwájú ogun. Òun ló fún wa lálàáfíà pípé, òun ló fún wa ní gbogbo ẹ̀yà ara wa tó pé. Ẹ jẹ́ ká máa yìn lógo. El Shaddai ni, Alpha àti Omega, òun ni ẹni ìbẹ̀rẹ̀ àti ìparí. Alágbádá iná ni, ìrètí ògo, ọba aládé àlàáfíà, Ọlọ́run àwọn ọlọ́run, ẹni ìbẹ̀rẹ̀ àti òpin, ọ̀nà òtítọ́ àti ìyè, olórí ìjọ, àdàgbà má gbàgbọ́ yè, arúgbó ọjọ́, ẹlẹ́rù níyì, òyígíyigì, ọmọ Màríà, Ọlọ́run Israel. Òun ló ṣíwájú ogun àwọn Israel, òun ló pa àwọn Israel mọ́. Ẹ máa yìn lógo, ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ máa gbé e ga fún gbogbo ohun tó ṣe. Ẹ jẹ́ ká máa la ẹnu wa láti máa yìn lógo ní gbogbo ọ̀nà tó ti fi ń ràn wá lọ́wọ́, ní gbogbo ọ̀nà tó ti fi ń gbé wa ga. Ẹ jẹ́ kí a wo bojú ẹ̀yìn, ká wo ìrìn àjò ayé wa, jíjáde wa, wíwọlé wa, lẹ́nu iṣẹ́ wa, lórí ọmọ wa, lórí ọkọ, lórí aya, lórí ohun gbogbo tí a ní. Ẹ jẹ́ ká máa yìn lógo, kì í ṣe nípa ọgbọ́n wa, kì í ṣe nípa agbára wa láti wà nípò tí a wà. Ẹ jẹ́ ká máa gbé e ga torí pé Ọlọ́run Abraham ni, Ọlọ́run Isaac ni, Ọlọ́run Jacob ni, Ọlọ́run Mose, Ọlọ́run tó ṣe ìyanu láyé Dáfídì, Ọlọ́run àwọn ọmọ ọ̀run, Ọlọ́run ogun, Ọlọ́run ayérayé ni, kábíyèsí. Kò sẹ́ni tó dá Ọlọ́run. Mímọ́ mímọ́ ni Ọlọ́run, bàbá mímọ́, ọmọ mímọ́, ẹ̀mí mímọ́, Ọlọ́run lánàá, Ọlọ́run lónìí, Ọlọ́run títí ayé. Ẹ ká máa gbé e ga, ẹ ká máa yìn lógo, ẹ máa yìn lógo, ẹ máa yìn lógo, ẹ máa gbé e ga, ẹ máa gbé e ga. Ẹ pe orúkọ rẹ̀, gbogbo ọ̀nà tí ó fi lè pè, tí ó fi lè yìn, máa yìn, máa yìn, máa yìn. Àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ l'Olúwa. Àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ l'Olúwa. Àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ l'Olúwa. Máa yìn, máa gbé ga, máa gbé ga. Ọlọ́run olùbùkún ni, orísun ìyè ni. Máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore rẹ̀ lórí rẹ̀. Máa yìn ní gbogbo ọ̀nà rẹ̀, yìn fún àlàáfíà pípé tí ó fi fún ẹ. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún jíjẹ, mímu, dídáṣọ́bù ìhòhò rẹ̀ lórí ẹbí ni, lórí ọmọ ni, lórí ọkọ, lórí ẹ̀gbọ́n, lórí àwọn òbí rẹ̀. Máa yìn lógo, dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ní gbogbo ọ̀nà, jíjáde rẹ̀, wíwọlé rẹ̀. Máa yìn, máa yìn. Kò jẹ́ kó bọ́ sọ́ ọ̀fìn ayé, kò jẹ́ kó bọ́ sọ́wọ́ èṣù.
kò jẹ́ kí ìdààmú kó bá ayé rẹ nínú, kò jẹ́ kí a bọ́ sínú kòtò ayé, àbọ̀ sínú gegele ayé. Máa gbé e ga, máa yìn lógo, fi ọpẹ́ fún, dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo oore tó ń ṣe lórí rẹ, pàápàá jùlọ fún wákàtí yìí, fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí rẹ, fún ọwọ́ agbára rẹ̀ nínú ayé rẹ. Máa dúpẹ́ fún àlàáfíà pípé, máa dúpẹ́ fún ọgbọ́n àti òye tí ó fi fún ẹ. Yìn lógo. A tún ti bẹ̀rẹ̀ oṣù mìíràn báyìí, òun ló jẹ́ kí o lo oṣù mẹ́wàá parí títí di àkókò yìí. Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, Ọlọ́run ti jẹ́ Ọlọ́run fún ẹ, ó ti jẹ́ bàbá fún ẹ. Ìdí nìyí tó fi ń láti yìn. A tún bẹ̀rẹ̀ oṣù mìíràn báyìí, yìn lógo, máa gbé e ga fún iṣẹ́ ìyanu tó ti ṣe láti ìbẹ̀rẹ̀ ọdún yìí 2014 títí di àkókò yìí. Máa gbé e ga, yìn lógo fún àwọn ohun ribiribi tí yóò tún ṣe nínú ayé rẹ nínú oṣù tí a tún ṣe ìṣẹ̀lẹ̀ yìí, tí yóò ṣe nínú ayé rẹ, tí ọdún yóò fi parí. Máa gbé e ga, yìn lógo, gbé e ga, fi ògo fún orúkọ mímọ́ rẹ̀, gbé e ga ní gbogbo ọ̀nà rẹ̀, fi ọpẹ́ fún. Ìyẹn Dáfídì ní ẹ fi ọpẹ́ fún Ọlọ́run nítorí tí ó ṣeun, torí tí àánú rẹ̀ dúró láéláé. Àánú Ọlọ́run ó dúró láéláé, àánú rẹ̀ ló gbé wa dúró, oore ọ̀fẹ́ rẹ̀ ló gbé wa dúró. A ò yẹ, ṣùgbọ́n Ọlọ́run fi àánú rẹ̀ ó fi gbé wa dúró. Bojú wẹ̀yìn ní gbogbo ọ̀nà rẹ̀ kí o sì máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó pa ọmọ, pàápàá jùlọ gbogbo ewu oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lọ́sùn, tó ń ṣẹlẹ̀ lósì, kò jẹ́ kí ọ̀kankan kó dé ọ̀dọ̀ rẹ̀, torí pé ó ti ṣèlérí nínú ìwé rẹ̀ pé ẹgbẹgbẹ̀rún yóò máa ṣubú ní awọ́ ọ̀tún rẹ̀, ẹgbẹ̀rún yóò máa ṣubú ní apá ọ̀tún rẹ̀, ṣùgbọ́n kò sí tí yóò bá ọ. Yìn lógo wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì kò sí tó kàn ẹ́. Máa gbé e ga, máa yìn lógo, dúpẹ́ lọ́wọ́ rẹ̀, yìn lógo fún gbogbo tó ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run yóò gba ọpẹ́ wa, yóò bùkún fún wa, yóò ṣíjú àánú rẹ̀ wò wá. Àdúrà wa tí ọpẹ́ tí a ti gbà sí yóò tẹ́wọ́ gbà, kò ní kọ àdúrà wa sí wa láyà, torí pé inú ìwé mímọ́ kì í ṣe gbogbo ọpẹ́ ni Ọlọ́run máa ń gbà. A rí Kéènì àti arákùnrin rẹ̀ tí wọ́n gbé ọpẹ́ fún Ọlọ́run, ṣùgbọ́n Ọlọ́run gba ọ̀kan, kò gba èkejì, torí pé ọpẹ́ rẹ̀ kò pé. Torí náà ọpẹ́ wa ní àṣálẹ̀ Ọlọ́run yóò gbà, yóò ti ṣàánú fún wa, yóò bójú wò wá, yóò dáhùn ìbéèrè wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ tún jẹ́ kí a dé òkè lọ́hùn náà. Nígbà tí a bá padà, a ó tún máa tẹ̀síwájú lórí wákàtí ìyanu tó ń wáyé láti Distinct Radio. Tòrún jẹ́gẹ́ tẹ́nìkan kan ò farapa, ẹni orí rẹ̀ pẹ́ nílẹ̀ tá a ròpin tọ́lọ́run wá gbéga, tàbẹ́ni tó gbọ́jọ́ ikú tó balẹ̀ mọ́ tí ò padà wá kú mọ́, gbogbo rẹ̀ ló jẹ́ ìyanu, ìyanu ni. Gbogbo rẹ̀ ló jẹ́ ìyanu. Nínú ayé tá a wà yìí, ìyanu pọ̀.
mí láyà títí. Ìlú kékeré kan wà wọn ò tọrọ jẹ bẹ́ẹ̀ ni wọn ò làwọn ò ṣàgbé. Arábìnrin kan wà níbẹ̀ tá a jíṣẹ́ fún pọ́ máa bí ìyanu. Ẹ̀dá ènìyàn lérò pé ìyanu lè ti bẹ̀ wá o. Ó kúkú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ abímọ náà bí ó tilẹ̀ jọyanu. Ṣùgbọ́n bí ó ti jọyanu tó ọba ìlú kan ń wá kiri. Ó wá láti ipa torí ẹ̀ ó pọ̀pọ̀ lọ́pọ̀ ọmọ. Ẹ̀gbọ́n kí ni ìjọ lójú kí ló fẹ́ fọmọ tálákà ṣe. Báyé ti rí nìyẹn ẹni máa ga ojú ẹ̀ àrí tó. Abẹ́ orí o. Kí ló lọ́wọ́ fẹ́ fọmọ tálákà ṣe. Ẹ̀gbọ́n náà èmi máa rí ìyanu kan. Èmi máa rí ìyanu sẹ́. Ó dàgbà iṣẹ́ ìyanu àkọ́kọ́ ní Kánà ti Gálílì, ọ̀rọ̀ nínú tẹ́ḿpìlì, òkú ọmọ Jáírù, Bàtólómì afọ́jú ńkọ́, ó dé tí padà fèlé tí. Ìyanu tó ga tọ́jọ́ èmi lójújú o. Wọ́n dá Bárábà sílẹ̀ àwọn aláìṣẹ̀ ó máa ṣe o. Ìkan ń bá kan ìyà ẹ̀pọ̀n rẹ́rẹ́ ata tí ó ṣe é fi bọ́jú. Paríparí ẹ̀ lórí igi àgbélébùú ló bá sọ òkú tán. Abẹ́ orí ìyanu arónilára yìí. Ìyanu èyí gangan. Abẹ́ni lọ́wọ́ ẹkún tí. Ìyanu wo ló tó èyí ká bí ènìyàn torí ẹ̀ṣẹ̀ aráyé. Ìyanu wo ló tó èyí o kì í á sọmọ nù torí ẹlẹ́ṣẹ̀ paraku. Ìbàjẹ́ àwàlò ṣé a lè ṣe ẹ jẹ́ á bíra wa. Ká má dènà pẹ̀lú akọ iṣẹ́ ọba rán ní ìyanu. Ó jọ mí lójú jù mi ò lè ṣàkàwé rárá. Ìyanu tó là nílẹ̀ lọ sílẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Ìyanu lọ̀rọ̀ rẹ, ìyanu lọ̀rọ̀ rẹ, ìyanu lọ̀rọ̀ rẹ, Jésù ni mo gbẹ́kẹ̀lé. Ìyanu lọ̀rọ̀ rẹ, ìyanu lọ̀rọ̀ rẹ, ìyanu lọ̀rọ̀ rẹ, Jésù ni mo gbẹ́kẹ̀lé. Ẹ káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu. Distinct Radio ni ẹ ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, abala tí a bọ́ sí báyìí ni láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a bá rántí lọ́sẹ̀ tó kọjá. Kókó ọ̀rọ̀ wa ni kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. A ti sọ ní pàtó ọwọ́ agbára Ọlọ́run bí Ọlọ́run ṣe mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò nínú ilẹ̀ Íjíbítì lábẹ́ Fáráò tí wọ́n la Òkun Pupa kọjá. A rí pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ṣùgbọ́n lọ́sẹ̀ yìí ohun tí a ó máa gbéyẹ̀wò òun ni láti inú ìkorò sínú adùn, láti inú ìkorò sínú adùn. A rí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n fẹ́ tẹ̀síwájú ìrìn àjò wọn ní kété tí wọ́n kúrò ní ilẹ̀ Íjíbítì tí wọ́n kọjá Òkun Pupa. Ohun mìíràn tí ó tún ṣẹlẹ̀ sí àwọn ọmọ Íjíbítì òun ni a máa gbéyẹ̀wò ní àṣálẹ́ yìí. Ìyẹn ni a ó rí nínú ìwé Ẹ́kísódù orí 15. Ibẹ̀ ni a ó ti máa ṣe àfihàn ní àṣálẹ́ yìí láti ẹsẹ̀ 22 títí dé ẹsẹ̀ 26 òun ni a ó kà. Bẹ́ẹ̀ ni Mósè mú Ísírẹ́lì jáde láti Òkun Pupa wá, wọ́n sì jáde lọ sí ìjù. Wọ́n sì lọ ní ìrìn ọjọ́ 3 ní ijù náà, wọn kò sì rí omi. Nígbà tí wọ́n dé Márà, wọn kò lè mu nínú omi Márà torí tí ó korò. Torí náà ló ṣe dáyé sọ orúkọ rẹ̀ ní Márà. Àwọn ènìyàn náà sì ń kùn sí Mósè wípé kí lè àwa ó mu. Ó sì ké pe Olúwa,
Olúwa sì fi igi kan hàn án. Nígbà tí ó sì sọ sínú omi náà, omi sì di dídùn. Níbẹ̀ ni ó sì gbé ṣe òfin àti ìlànà fún wọn níbẹ̀. Ó sì wí pé bí ìwọ bá tẹ́tí sí gidigidi sí Ọlọ́run Ọlọ́run rẹ, ó bá ṣe èyí tí ó tọ́ lójú rẹ̀, tí ìwọ bá fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọ̀nnì tí mo mú wá sára àwọn ará Íjíbítì sí ọ lára, torí èmi ni Olúwa tí ó mú ọ lára dá. A rí pé nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì kọjá Òkun Pupa, wàhálà tí wọ́n tún kojú ni pé wọ́n bọ́ sí aginjù níbi tí wọ́n ti rí omi mu fún ọjọ́ 3. Ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ níbẹ̀ ni pé àwa náà jẹ́ bí àìrómimu, a lè wà ní aginjù. Kí ni ìtumọ̀ àìrómimu nínú ayé wa? Ìyẹn ni pé bóyá ọ̀rọ̀ Ọlọ́run kò súnmọ́ wa àbí a jìnnà sí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n Jésù sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní nínú ìwé Jòhánù orí 7 ẹsẹ̀ 42, Jésù ní orísun omi ìyè. Jésù ní orísun omi ìyè. Ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ, láti inú rẹ̀ odò omi ìyè yóò ti máa ṣàn jáde. Torí náà tí a bá gba Jésù Kristi sínú ayé wa, tí a gbà á gbọ́, tí a sì tẹ̀lé, omi ìyè ó ti wọ ayé wa. Àìrómimu àbí àìsí omi nínú ayé wa kì yóò ṣẹlẹ̀. Ìwé Jòhánù kan náà orí 4 ẹsẹ̀ 22 ó kà báyìí: ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi yóò fi fún un, òrùngbẹ kì yóò gbẹ mọ́ láé. Ṣùgbọ́n omi tí èmi yóò fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun ìyè àìnípẹ̀kun. A sọ pé nígbà tí wọ́n dé Mara, kí ni ìtumọ̀ Mara? Mara ni ó jẹ́ ìkorò. Kí wá ní ìkorò? Nǹkan tó lè jẹ́ ìkorò nínú ayé ènìyàn, ó lè jẹ́ àìríjẹ, ó lè jẹ́ wàhálà, ó lè jẹ́ àìníṣẹ́ lọ́wọ́, ó lè jẹ́ àìní àkójọ, àìrí ọmọ bí, àìní ọkọ, àìní aya, bóyá ìdáyà ni, ọ̀fọ̀ ni, ìyà ni, àìlèfẹ́gbẹ́pẹ́ ni, àìní ìwé ẹ̀rí tó yẹ ká ní ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tó lè jẹ́ ìkorò nínú ayé ènìyàn ni. Mo gbàdúrà pé gbogbo ìkorò ayé wa Ọlọ́run yóò sọ di adùn ní orúkọ Jésù. Ẹsẹ̀ tí a ó tún máa ka nínú ìwé Ẹ́kísódù orí 15 tí à ń bá lọ, ẹsẹ̀ 25, ó ní àwọn ọmọ ó sì ké pe Olúwa. Ẹsẹ̀ 24, àwọn ènìyàn náà sì ń kùn. Mósè sì wí pé kí lè àwa ó mu. Àwọn ènìyàn náà ń kùn bí ìwọ náà ṣe ń kùn lónìí, wípé irú wàhálà wo ló bá mi, irú ìṣòro ni mo ń kojú, irú ìkorò wo ló kojú mi. Ṣùgbọ́n dípò kíkùn, kí ló yẹ ká ṣe? Yẹ ká máa bá Ọlọ́run sọ̀rọ̀ ni. Ẹsẹ̀ 25, ó sì ké pe Olúwa. Olúwa sì fi igi kan hàn án. Nígbà tí ó sì sọ sínú omi náà sì di dídùn. Dípò tí a máa fi kùn, ó yẹ ká pé pe Olúwa ní kí ìṣòro tó lè hùn kó máa kojú wa, ìkorò tó lè hùn kó wà nínú ayé wa, ó yẹ fún wa láti ké pe Ọlọ́run ni. Dípò kíkùn, ó yẹ kí a máa pe Ọlọ́run ni, torí pé a kò ní Ọlọ́run mìíràn tí a gbọ́kànlé bí kò ṣe Ọlọ́run ọba tí ó ń ṣe Jésù Kristi. Ẹsẹ̀ 26, ó sì pé bí ìwọ bá tẹ́tí sí mi gidigidi sí ohun tí Olúwa Ọlọ́run rẹ tí o sì bá ṣe èyí tí ó tọ́ lójú rẹ̀, tí ìwọ bá sì fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì. A rí pé tí a bá tẹ́tí sí Ọlọ́run ti tún láti gbọ́ àdúrà wa. Ọlọ́run ní kí Mósè kó sọ igi sínú omi Mara náà. Nígbà tí ó sì sọ igi yìí sínú odò Mara, kí ló ṣẹlẹ̀? Odò Mara ó di dídùn tí àwọn ọmọ Ísírẹ́lì sì lè mu. Igi tí Ọlọ́run sọ sínú ilẹ̀ yìí, igi náà ni mo fẹ́ sọ nípa rẹ̀ fún wa ní àṣálẹ́ yìí. Igi tí Mósè sọ sínú odò yìí, òun náà ló di igi tí a kan Jésù Kristi mọ́. Torí náà mò ń gbà wá, ẹ ká rọ̀ mọ́ àgbélébùú Ọlọ́run. Ọlọ́run ṣetán láti gbọ́ àdúrà wa, ó ṣetán láti kojú ìṣòro wa. Bákan náà, a rí gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ nínú àwọn ọba kejì orí 2, a ó tún yẹ eléyìí wò níbi tí wòlíì kan tí agbára Ọlọ́run ti sọ̀kalẹ̀ sínú ayé rẹ̀, tí ó sọ omi Jẹ́ríkò tí ó sọ di adùn, gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ ní ayé ìgbà Mósè. Ìwé àwọn ọba kejì orí 2, a ó bẹ̀rẹ̀ láti kà ní ẹsẹ̀
ogun. Àwọn ọkùnrin yìí náà sì wí fún Èlíṣà pé kíyèsí ìtẹ̀dó ìlú yìí dára bí olúwa ẹ̀mí ti rí, ṣùgbọ́n omi burú ilẹ̀ sì ṣá. Kí ni eléyìí túmọ̀ sí? Wọ́n sọ fún Èlíṣà yìí pé ìtẹ̀dó ìlú yìí dára bí olúwa ti rí, ṣùgbọ́n omi burú ilẹ̀ sì ṣá. Bẹ́ẹ̀ náà ni àwa, a lè dá a lójú, a lè wà ní ìlú tó dára, a lè wà ní Amẹ́ríkà, a lè wà ní London, a lè wà níbi tó dára, ojú wa ń dán, ṣùgbọ́n kí ló wà lẹ́yìn wa? Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa pé ìtẹ̀dó ìlú yẹn dára, nígbà tí wọ́n ń wo ìtẹ̀dó ìlú yẹn nítòótọ́ ló dára, ṣùgbọ́n omi burú, kò sí omi tó dára, omi ibẹ̀ burú, ilẹ̀ sì ṣá, aṣálẹ̀ ni. Bóyá aṣálẹ̀ ni wà nínú ayé wa, àdúrà mi ni pé Ọlọ́run yóò mú gbogbo ogun aṣálẹ̀ kúrò nínú ayé wa. Gbogbo aṣálẹ̀ ayé wa Ọlọ́run yóò sọ di kíkún tí yóò ní ìkórè ní orúkọ Jésù. Ẹsẹ̀ 20 ní orí ìwé àwọn ọba kejì tí à ń kà lọ, ìwé àwọn ọba kejì orí kejì ẹsẹ̀ 20, ó sì rí pé mú àwokòtò tuntun kan fún mi wá, sì fi iyọ̀ sínú rẹ̀, wọ́n sì mú tọ̀ wá, òun sì jáde lọ sí ibi orísun omi náà, ó sì da iyọ̀ náà síbẹ̀, ó sì rí pé báyìí ni Olúwa wí, èmi ṣe àwòtán omi wọ̀nyí láti ìhín lọ, kì yóò sì sí ikú mọ́ tàbí aṣálẹ̀, kò ní síkú nínú ayé wa ní orúkọ Jésù, bẹ́ẹ̀ ni ò ní sí aṣálẹ̀. A rí pé báyìí ni wòlíì Èlíjà tí ó ní kí wọ́n mú àwokòtò wá, ó sì bu iyọ̀ tuntun sínú rẹ̀, ó sì dà sínú odò náà sì di dídùn. Àdúrà mi ní àṣálẹ́ yìí ni pé gbogbo wàhálà tó lè hùn kó wà nínú ayé wa, ìkorò tó lè hùn kó wà nínú ayé wa, Ọlọ́run alágbára tí agbára rẹ̀ sì wà bákan náà yóò sọ adùn sínú ayé wa. Gbogbo ìkorò nínú ayé wa Ọlọ́run yóò bá wa yẹ̀ wò, Ọlọ́run yóò sì mú gbogbo ìkorò náà yóò sọ di dáradára. Ìkorò jáde, ìkorò jáde, ìkorò jáde, adùn wọnú ayé mi. Ìkorò jáde, ìkorò jáde, ìkorò jáde, adùn wọnú ayé mi. Ìkorò jáde, ìkorò jáde, ìkorò jáde, adùn wọnú ayé mi. Mo gbàdúrà pé adùn yóò wọnú ayé wa. Wàhálà tó lè ń kó lè wà nínú ayé wa, ìkorò kíkorò tó lè ń kó wà nínú ayé wa, Ọlọ́run yóò gbọ́ àdúrà wa, yóò sọ igi adùn sí, yóò sì gbé wa lékè. Ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 23, ó ní nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀, kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. Nínú ayé ẹ̀yin yóò ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Ọlọ́run ti ṣẹ́gun ayé fún wa tí a bá ti gbàgbọ́, tí a fi ọkàn wa tán. Ọlọ́run ò ṣèlérí pé a ò ní la wàhálà kọjá, pàápàá jùlọ tí a bá ti gbọ́kàn wa lé Ọlọ́run tí a sì gbàgbọ́, èṣù yóò máa gbógun, ṣùgbọ́n Ọlọ́run ti ṣe ìlérí pé òun yóò mú wa là á yá. Ó ní nínú ayé a ò ní ìpọ́njú, ṣùgbọ́n ká tújú ká, mo ti ṣẹ́gun ayé. Ọlọ́run yóò ṣẹ́gun ayé fún wa. Gbogbo ayé tó, gbogbo ogun tó ń kó lè máa jà wá, gbogbo ìkorò tó lè ń kó lè wà nínú ayé wa, wàhálà tó lè ń kó wà nínú ayé wa, mo gbàdúrà rẹ̀ náà ṣálẹ̀ ní orúkọ agbára ẹ̀mí mímọ́ rẹ̀, ní orúkọ ẹ̀mí mímọ́, wípé gbogbo wàhálà ayé wa Ọlọ́run yóò sọ di adùn, yóò jẹ́ kí a rí àlàáfíà rẹ̀. Ọlọ́run yóò da iyọ̀ sí ìkorò wa, ayé wa yóò sì láyọ̀, adùn yóò wọnú ayé wa yóò gba adùn ní orúkọ Jésù. Ọlọ́run ṣe àwòtán gbogbo ohun tí Ọlọ́run yóò ṣe àwòtán gbogbo ohun tí yóò korò nínú ayé wa, kì yóò sì sí ikú mọ́ ní ìdílé wa, kò ní sí aṣálẹ̀ mọ́ nínú ayé wa. Ọlọ́run yóò ṣe àwòtán gbogbo ìkorò tó wà nínú ayé wa. Ọlọ́run yóò fi òpin sí gbogbo ìkorò ayé wa. Ọlọ́run yóò fi ayọ̀, ìbùkún, oríire, adùn, ìtẹ́lọ́rùn, ìdùnnú, ìgbéga, àyọrísí rere, ọrọ̀, àlàáfíà rọ́pò gbogbo ìkorò ayé wa. Ayé wa yóò dára ju bó ṣe wà lọ. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. A rí pé ọwọ́ agbára Ọlọ́run ó wà bákan náà bí ó ṣe wà nígbà rìn. Bí mo gbàdúrà ní àṣálẹ́ ní òwúrọ̀ yìí pé bí Ọlọ́run bó ṣe lo Mósè láti mú adùn wọnú ìkorò àwọn Ísírẹ́lì ní ilẹ̀ Márà, bí Ọlọ́run ṣe lo wòlíì Èlíjà láti mú
omi odò Jẹ́ríkò kí ó di adùn. Ọlọ́run yóò lo agbára kan náà láti mú adùn wá sínú ayé wa. Gbogbo ohun tó korò nínú ayé wa, Ọlọ́run yóò sọ ọ́ di dídùn ní orúkọ Jésù. Torí náà mò ń rọ̀ wá, ẹ jẹ́ kí a tẹra mọ́ àdúrà. Kò sí ohun tí àdúrà kò lè ṣe, kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ìkorò jáde, ìkorò jáde, ìkorò jáde, adùn wọnú ayé mi. Ẹ jẹ́ ká dókè lọ́rùn náà. Nígbà tí a bá padà, a tún wá bọ́ sínú agbo àdúrà. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Awesome God, marvelous God, oníṣẹ́ ìyanu ni. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Awesome God, marvelous God, oníṣẹ́ ìyanu ni. Oníṣẹ́ ìyanu ni. Ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná o, Ọlọ́run arúgbó ọjọ́. Oúnjẹ bí iná o, inú ayé Ṣédrákì, Méṣákì àti Abẹ́dínígò. Ó sọná di air condition fún wọn. Ọlọ́run ìyanu ni o, Ọlọ́run wàrà ni. Ó fi iná ṣẹ́ ogun ayé mi. Victory at last o. Oúnjẹ bí iná o, Ọlọ́run tí mò ń sìn. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ òbí iná, ọba tó ń rọ̀ bí òjò. Ọlọ́run alágbára o. Marvelous God, oníṣẹ́ ìyanu ni. Oníṣẹ́ ìyanu. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Ó ń rọ̀ bí òjò, kànga iye fún gbogbo ayé. Nítorí ó fi ìdí ayé sọlẹ̀ lórí òkun. Ó sì gbé e kalẹ̀ lórí ìṣàn omi, omi iye fọ́kàn tó ń pòǹgbẹ. Omi iye ni o, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Ọlọ́run alágbára. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Awesome God, marvelous God, oníṣẹ́ ìyanu ni. Oníṣẹ́ ìyanu ni. Oníṣẹ́ ìyanu ni. I am singing a new song today. I am singing a new song today. What money cannot do, Jesus do it for my life. I'm singing a new song today. So glory. I am singing a new song today. Singing a new song. I am singing a new song today. Today. What money cannot do, Jesus do it for my life. Hallelujah. I'm singing a new song today. Oh, I'm singing a new song today. Because you paid my price upon the cross. What my money cannot pay, Jesus paid it on the cross. I'm singing a new song today. Singing a new song. Singing a new song today. I'm singing a new song. Singing a new song today. Today. What money cannot do, Jesus did for my life. Hallelujah. I'm singing a new song today. Torí náà, ẹ bá mi gbé gbá ọpẹ́ mi o. Ẹ wá bá mi gbé gbá ọpẹ́ mi o. Ẹ bá mi gbé gbá ọpẹ́ mi o. Ẹ wá bá mi gbé gbá ọpẹ́ mi o. Èṣù kò gbogbo lórí ayé mi. Ẹ wá bá mi gbé gbá ọpẹ́ mi o. Ìgbà ọpẹ́. Ẹ bá mi gbé gbá ọpẹ́ mi o. Ẹ wá bá mi gbé gbá ọpẹ́ mi o. Ẹ bọ́ ọpẹ́ mi rẹ̀ o. Ẹ bá mi gbé gbá ọpẹ́ mi o. Ẹ wá bá mi gbé gbá ọpẹ́ mi o. Nítorí èṣù kò gbogbo lórí ayé mi. Ẹ káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu. Ètò wákàtí ìyanu tó ń wáyé láti ilé-iṣẹ́ rédíò Distinct ní ọjọ́ Sátidé aago 10 Central Time, aago 11 Eastern Time. Abala tí a wà ní àkókò yìí ni
abala àdúrà. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa, a ó gba àdúrà gbogbo ohun tó jẹ́ ìkorò nínú ayé wa kí Ọlọ́run bá wa yọ kúrò. Torí náà mo fẹ́ kí a la ẹnu wa láti gba àdúrà. A gba àdúrà sí Ọlọ́run, ọba tí ó ń gbọ́ àdúrà ni. Torí náà mo bá ti ń lé àwọn àdúrà yìí, ẹ jẹ́ kí a máa gbàdúrà sí Ọlọ́run. Àdúrà àkọ́kọ́ tí a ó gbà pé Ọlọ́run mi fi òpin sí gbogbo ìkorò tó wà láyé mi lónìí ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run fi òpin sí gbogbo ìkorò tó wà láyé mi, ìkorò tó lè wù kó jẹ́, wàhálà tó lè wù kó jẹ́. Ìwọ Ọlọ́run mi fi ìkorò sí, ìrọ́jú ni, wàhálà ni, àìníṣẹ́ lọ́wọ́, àìnọ́kọ, àìláya, àìníṣẹ́, ìyà ni, ohunkóhun tó lè jẹ́ nínú ayé wa. Ẹ ká máa sọ fún Ọlọ́run kó fi ìgbàgbé sí, kó fi òpin sí gbogbo ohun tó jẹ́ ìkorò, kó máa sọ di adùn, kó máa sọ di adùn. Ẹ ká máa gbàdúrà sí, ẹ ká máa gbàdúrà sí. Ẹ sọ fún Ọlọ́run, ẹ ká gbàdúrà sí Ọlọ́run. Jẹ́ kí gbogbo orísun ìkorò ayé mi gbẹ lórúkọ Jésù. Gbogbo orísun ìkorò, gbogbo ibi tí ìkorò ń bá wọlé sínú ayé mi, jẹ́ kí wọ́n gbẹ, jẹ́ kí wọ́n gbẹ, jẹ́ kí wọ́n gbẹ, jẹ́ kí wọ́n gbẹ. Ẹ ká máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, ẹ ká máa fi sọ fún bẹ́ẹ̀ fún Ọlọ́run, ká máa gbàdúrà sí Ọlọ́run, ẹ ká máa gbàdúrà sí Ọlọ́run wípé gbogbo orísun ìkorò nínú ayé mi kàn gbẹ, bá dí wọn, máa dí wọn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ká pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ká wá sọ fún Ọlọ́run pé Olúwa, jẹ́ kí ohun tí gbogbo ọ̀nà tí èṣù ń lò láti fi mú ìkorò wá sínú ayé mi, bá mi dí ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo ọ̀nà tí èṣù ń lò láti mú ìkorò wá sínú ayé mi, bá mi dí, 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 bá mi dí. Máa gbà, máa sọ fún bàbá bẹ́ẹ̀, máa sọ fún bàbá bẹ́ẹ̀. Yóò ṣe bẹ́ẹ̀, yóò ṣe bẹ́ẹ̀, yóò ṣe bẹ́ẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ká gbàdúrà sí Ọlọ́run pé oṣù yìí, ìwọ̀n díẹ̀ tó kù nínú ọdún yìí, ọ̀sẹ̀ díẹ̀, ọjọ́ díẹ̀, oṣù méjì tó kù nínú ọdún yìí, mi ìfẹ́ rí ìkorò. Gbogbo ọ̀nà tí ìkorò ń bá wọnú ayé mi máa di. Ẹ ká máa gbàdúrà sí Ọlọ́run pé oṣù yìí o, kò sí nǹkan tó ń jẹ́ ìkorò nínú ayé mi. Gbogbo oṣù tó wà nínú ọdún yìí, nínú ayé mi, kí má rí ìkorò, kí má rí ìkorò, kí má rí ìkorò. Ẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, ẹ máa wí bẹ́ẹ̀, ẹ máa sọ bẹ́ẹ̀, ẹ máa gbàdúrà, ẹ pe orúkọ Jésù, ẹ máa ṣàmì, ẹ máa gbàdúrà, ẹ máa gbàdúrà. Ẹ jẹ́ ká la ẹnu wa láti gbàdúrà sí Ọlọ́run, ọba tó ń gbàdúrà ni. Ẹ jẹ́ ká gbàgbọ́, ẹ jẹ́ ká máa wò gẹ́gẹ́ bí ọgbà ògo. Orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ká gbàdúrà pé èmi o àti gbogbo ẹbí mi, Ọlọ́run dáwọ́ ìkorò dúró nínú ayé wa. Ẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, ẹ máa gbà, ẹ máa sọ fún Ọlọ́run pé èmi o, gbogbo ẹbí mi, ọmọ mi ni o, ọkọ mi ni o, aya mi ni o, ìkorò dúró nínú ayé wa, ìkorò dúró nínú ayé wa, ìkorò dúró nínú ayé wa. Gbogbo ọ̀nà tí ìkorò ń bá wọlé, dúró ní orúkọ Jésù, dúró ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Àgbàdúrà. Àmín. Àrí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n mu omi, wọ́n sì gbádùn rẹ̀ nígbà tí omi tí ó jẹ́ ìkorò, omi mara tí ó jẹ́ ìkorò, ó di dídùn. Sọ fún Ọlọ́run pé ìkorò ayé mi sọ di dídùn kí n wá gbádùn rẹ̀. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run pé ìkorò ayé mi dá a padà, sọ di adùn kí n wá gbádùn rẹ̀, kí n gbádùn rẹ̀. Bí àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ṣe gbádùn omi mara tí ó wá di adùn, mara tó di adùn nínú ayé wọn. Bẹ́ẹ̀ ṣe sọ pé kọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún ẹ, ó ṣe bẹ́ẹ̀ fún wọn náà, ó ṣe bẹ́ẹ̀ fún wọn náà, ó ṣe bẹ́ẹ̀ fún wọn náà. Ohun mìíràn tí Ọlọ́run tún ṣe lẹ́yìn ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n kúrò ní ilẹ̀ mara, tí wọ́n tẹ̀síwájú ìrìn àjò wọn, ìlú tí wọ́n bọ́ sí, ìlú tó ń pè ní ìlú Elim, nǹkan tí wọ́n bá níbẹ̀ ní kànga 12. Kànga 12 yìí wọ́n wá gbádùn ara wọn débi pé omi tí wọ́n ò ti mú fún ọjọ́ 3 wọ́n mú ní àmúfẹ́rùn, omi tí ó sì gbádùn ni. Torí náà sọ fún Ọlọ́run pé lẹ́yìn ìgbà tí ìkorò ayé rẹ bá ti kúrò tán, kí Ọlọ́run kó wá bùkún ẹ, ó bùkún ẹ ní gbogbo ọ̀nà, kí gbogbo adùn, gbogbo ìkorò rẹ kó wá yí padà sí ayọ̀, kó jẹ́ adùn. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa gbàdúrà sí Ọlọ́run. Gbogbo ìkorò ayé rẹ kó mú kúrò, gbogbo ohun tó ń bọ̀ ọ́ lọ́kàn jẹ́, gbogbo ohun tí o lè sọ síta fún ẹlòmíràn, ìmọ̀ tó wà lábẹ́ aṣọ rẹ,
máa sọ fún ọlọ́run báyìí ìkorò ni ọlọ́run lé ìkorò kúrò nínú ayé rẹ̀ kó mú adùn wá kó mú adùn wá kó dún mú adùn wá ní orúkọ Jésù. Torí pé ojú kò ti Mósè nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kùn sí Mósè gbàdúrà sí ọlọ́run kò sì jẹ́ kí ojú kúrò tì. Ọlọ́run sọ ohun tí yóò ṣe fún sọ fún ọlọ́run báyìí máa gbàdúrà sí ọlọ́run pé kí ojú má ṣe tì ọ́ kí ojú má ṣe tì ọ́ kí ojú má ṣe tì ọ́ kí ojú ò ṣe tì Mósè bí o ṣe ń gbàdúrà ní alẹ́ yìí ní òwúrọ̀ yìí kí ojú kó má ṣe tì ọ́ kí ojú kó má ṣe tì ọ́ kí ọlọ́run kó tì ẹ́ lẹ́yìn gbogbo ìkorò rẹ kó di adùn kó di adùn kó di adùn. Gbàdúrà sí ọlọ́run gbàdúrà sí ọlọ́run kọ Jésù Kristi olúwa wa. Gbàdúrà sí ọlọ́run sọ fún ọlọ́run pé omi mara tó wà nínú ayé rẹ tó ti pẹ́ níbẹ̀ kọ́lọ́run kó gbẹ́ kọ́lọ́run kó gbẹ́ kọ́lọ́run kó gbẹ́ kó wá fi omi adùn dípò rẹ̀ kó fi omi adùn dípò rẹ̀. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ọlọ́run máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run kọ Jésù Kristi olúwa wa. Tó gbàdúrà fún ọlọ́run wípé omi Jẹ́ríkò ó di dídùn nípa agbára ọ̀rọ̀ ọlọ́run. Sọ fún ọlọ́run wípé omi Jẹ́ríkò ó di dídùn nípa agbára rẹ̀. Agbára tí ọlọ́run lò nígbà náà láti jẹ́ kí omi Jẹ́ríkò kó di dídùn kí ọlọ́run kó lò fún ẹ ní òwúrọ̀ yìí pé omi Jẹ́ríkò tìrẹ náà omi tó wà nínú ayé rẹ kó di adùn kó di adùn kó di adùn. Máa gbà máa sọ fún ọlọ́run sọ fún ọlọ́run bẹ́ẹ̀ sọ fún ọlọ́run bẹ́ẹ̀ sọ fún ọlọ́run bẹ́ẹ̀ máa sọ fún ọlọ́run bẹ́ẹ̀ máa sọ fún ọlọ́run bẹ́ẹ̀. Yóò ṣe ọba tó ń gbàdúrà ni yóò ṣe nínú ayé rẹ. Máa sọ fún ní orúkọ Jésù Kristi ní agbàdúrà. Sọ fún ọlọ́run pé gbogbo ohun tí o bá dáwọ́lé nínú oṣù yìí kó yọrí sí rere. Máa gbàdúrà bẹ́ẹ̀ fún ọlọ́run gbogbo ohun tó bá ti dáwọ́lé nínú oṣù yìí nínú ọdún yìí nínú ọ̀sẹ̀ yìí kí ọlọ́run kó máa gbà fún ẹ kó máa jẹ́ kó yọrí sí rere. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ọlọ́run kọ Jésù Kristi olúwa wa. Àmín. Lórúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta kí o gba àdúrà yìí pé rọ òjò àánú sórí mi nínú oṣù yìí. Gbà á bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù. Bàbá rọ òjò àánú sórí mi nínú oṣù yìí láàárín ọ̀sẹ̀ yìí nínú ọdún yìí rọ òjò àánú sórí mi. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ọlọ́run kó rọ òjò àánú sórí rẹ gbogbo ìkorò ayé rẹ kó dópin ní orúkọ Jésù. Sọ fún ọlọ́run pé ṣàánú mi kí o ṣílẹ̀kùn oore rẹ sílẹ̀ fún mi. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run pé ṣàánú mi kí o ṣílẹ̀kùn oore rẹ sílẹ̀ fún mi. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún ẹ. Máa gbà máa gbà máa gbà máa gbà máa gbà pé ọlọ́run kó ṣàánú rẹ kó gbójú wo rẹ kó wù ẹ ní orúkọ Jésù Kristi olúwa wa. Tún gbàdúrà yìí sí ọlọ́run pé kí ojú kó má ṣe tì mí nínú oṣù yìí nínú ọdún yìí. Ohun tó lè mú ìtìjú wá kó mú kúrò nínú ayé rẹ kí ojú kó má ṣe tì mí. Gbàdúrà sí ọlọ́run máa gbàdúrà sí ọlọ́run máa gbà máa gbà máa gbà máa gbà máa gbà máa gbà kí ojú kó má ṣe tì ọ́ kí ojú kó má ṣe tì ọ́ kí ojú kó má ṣe tì ọ́. Gbogbo wàhálà ni ìdààmú ni kó mú kúrò nínú ayé rẹ ní orúkọ Jésù Kristi olúwa wa. Wá gbàdúrà yìí sí ọlọ́run pé bí ọdún yìí ṣe ń lọ sí òpin kí ẹ̀mí mi kó má ṣe lọ sí òpin. Ẹ jẹ́ ká gbà á kárakára bí ọdún yìí bó ṣe ń lọ sí òpin kí ẹ̀mí mi kó má ṣe lọ sí òpin. Èmi àti gbogbo ẹbí mi àti àwọn ọmọ mi àti aya mi àti ọkọ mi àti ẹbí mi gbogbo wa lápapọ̀ bí ọdún yìí ṣe ń lọ sí òpin kí ẹ̀mí wa kó má ṣe lọ sí òpin. Gbà á sọ fún ọlọ́run ọba tí ń gbàdúrà ni ní orúkọ Jésù Kristi olúwa wa. Fún wa gbàdúrà yìí sí ọlọ́run pé wọn tí ó kù kí ọdún yìí kí ó kù kí ọlọ́run kó ṣe ìyanu fún ẹ. Sọ fún ọlọ́run pé ìwọ̀n tó kù kí ọdún yìí kí ó kù lọ sí òpin kó parí kó ṣe ìyanu kó ṣe ìyanu kó mú adùn wá sínú ayé rẹ kó mú adùn wá sínú ayé rẹ. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run sọ bẹ́ẹ̀ fún yóò ṣe yóò ṣe yóò ṣe. Ọba tí ń gbàdúrà ni ó ṣetán láti ṣe. gbàgbọ́ gbọ́kànlé gbàdúrà 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 ní orúkọ Jésù Kristi olúwa wa. Orúkọ Jésù Kristi olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká máa mú àdúrà wá sí ìparí. Ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ọba tí yóò ṣe ni ọba tí ó ń gbàdúrà ni ó ti gbọ́ àdúrà wa yóò ṣe tó sí gbogbo ohun tí a béèrè fún òní yóò ṣe fún wa. Ẹ jẹ́ ká máa retí ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ yóò ṣe ó ti 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 ṣe ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín àmín àti àmín. Gbàdúrà ní àṣálẹ̀ pé ọwọ́ agbára ọlọ́run yóò wọnú ayé wa
gbogbo àdúrà tí a ti gbà ọlọ́run yóò dáhùn rẹ̀, yóò fi ìbéèrè wa fún wa ní orúkọ Jésù Kristi olúwa wa. Ká tó máa mú ètò tí òní wá sí ìparí, mo fẹ́ tètè rán wa létí àwọn nǹkan kan. Ètò wákàtí ìyanu, ẹ jẹ́ kí a máa pòkìkí rẹ̀ fún àwọn ènìyàn. Ọlọ́run ṣetán láti bùkún wa nínú wákàtí yìí. Ọjọ́ sátidé aago 10 Central Time ní aago 11 ní Eastern Time. Ẹ jẹ́ kí a máa sọ fún àwọn ènìyàn àwọn oríṣiríṣi ọ̀nà ni a ti lè gbọ́ ètò wákàtí ìyanu. Bá ṣe máa ń sọ fún wa wáyé pé lórí fóònù ni, àjẹká tẹ̀ wá láago lórí fóònù tí a bá ti pe nọ́mbà 857-232-0137 àwọn máa gbọ́ wa. A lè lo àwọn dìráìsì wa ẹgbẹ́ bá ṣe ń sọ fún wa. Bákan náà la lè gbọ́ wa láti orí íńtánẹ́ẹ̀tì, tí wáyé pé lórí íńtánẹ́ẹ̀tì ni tí a máa tẹ̀ ó ní www.distinctradio.com www.distinctradio.com. A lè wò wá lórí YouTube. Oríṣiríṣi ọ̀nà láti lè gbọ́ ètò wákàtí ìyanu. Tí a bá gbọ́ ní wákàtí yẹ ká gbọ́, a lè lọ wò ní orí YouTube. Oríṣiríṣi ọ̀nà ni, torí náà jẹ́ kí a fi sọ́kàn. Yàtọ̀ sí eléyìí, àtúntẹ̀ ètò wákàtí ìyanu ó ń wáyé ní ọjọ́ Sunday ní aago 9 Central Time, aago 10 Eastern Time. Ẹ jẹ́ kí a fi sọ́kàn bákan náà. Bákan náà, àwọn tí ó fẹ́ bá wa sọ̀rọ̀ àti fún wa ní ímeèlì wa lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ kí n tún fún wa ní ímeèlì yẹn, wakatiyanu@gmail.com wakatiyanu@gmail.com. Wákàtí yẹn àti ìyanu àì kan ló wà láàárín ẹ̀, kì í ṣe àì méjì. Ẹ jẹ́ ká fi sọ́kàn. Àwa tí àbádẹ́fẹ́ lo email, a lè pè wá lórí nọ́mbà yìí àbí ká send text message sí nọ́mbà yìí 203-997-9368. Bóyá lẹ́yìn ètò a fẹ́ bá wa sọ̀rọ̀, nọ́mbà tí a lè fi bá wa sọ̀rọ̀ yìí, àbí a fẹ́ sọ̀rọ̀ nípa kókó àdúrà, a fẹ́ kí a gbàdúrà fún wa, nọ́mbà tí a máa pè nìyẹn 203-997-9368. Mo fi àkókò yìí ń dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò Alhaji K.C. Badru àti gbogbo àwọn amójú ẹ̀rọ. Ọlọ́run yóò dúró ti gbogbo wa o. Ayọ̀ ni a ó fi pàdé ní ọjọ́ mẹ́jọ. Ẹ má gbàgbé, ẹ ká máa pòkìkí wákàtí ìyanu, Ọlọ́run ìyanu yóò sì máa yà wá lẹ́nu. Orúkọ mi ni Gideon Òjó. Oore ọ̀fẹ́ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́ kó máa bá wa gbé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Hallelujah, hallelujah, hallelujah. A ó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Kí lórúkọ rẹ̀? Kí lórúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lórúkọ Ọlọ́run? Kí lórúkọ Jésù? Kí lórúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. Go for